الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد ní ìtẹ̀síwájú nutira khutuwatun ila sa'ada àwọn ìgbésẹ̀ tí èèyàn máa ń gbé lọ síbi oríire wọ́n lè ti àárọ̀ yìí inṣáàlá náà ni tariqu sa'ada ojú ọ̀nà oríire olùmọ̀wátà ń kàtírà wọn ní la sabila ila sa'adati illa bi ta'atillah wọ́n ní kò sí ojú ọ̀nà kankan tí èèyàn lè gbà débi oríire àyàfi látara ìmọ̀ tẹ̀lé Allah ومن أكثر من الأعمال الصالحة وأن تبا ششولوري تطع واجتنب الذنوب والخطايا تدي يغفوا وشي أتوا ششي عاش سعيدا يوغبي سمي دونو وكان من ربه قريبا أنت موسي السمالون وباري قال سبحانه olùwàwà tí mímọ̀ ń bẹ fún sọ pé man amila salihan min dhakarin aw untha ẹnikẹ́ni yálà lọ́kùnrin àbí lóbìnrin tó bá ṣiṣẹ́ olóore wa huwa mu'minun ó ṣiṣẹ́ olóore pẹ̀lú gbàgbọ́ olùgbàgbọ́ ní ọlọ́ọ̀bá Allah ni olúwa ní falanuhyiyannahu hayatan tayyiba olúwa ní ààjẹ́ kó ṣe ìṣẹ̀mí tó dáa ìṣẹ̀mí tí ó gbé ilé ayé yìí ìsẹ̀mí ìrọ̀rùn ni ìsẹ̀mí tó dáa ni qala Ibn Kathir rahimahullah wọ́n ní àfá Ibn Kathir sọ yí pé alhayatu tayyiba ìsẹ̀mí tó dáa tó wá sọ nínú àyà suratu Nahli yẹn wọ́n ní tashmalu wujuha raha ó kó sínú gbogbo ojúpọ̀nà téèyàn fi máa ń rí ìdùnnú gbogbo ojúpọ̀nà téèyàn fi máa ń rí ìfọ̀kànbalẹ̀ min ayyi jihatin kanat gbogbo bó bá sì rí ó wá wọ́n ní wa sa'adatu tazhu idha haqqaqa al-abdu tawhida rabbi wọ́n ní oríire yóò máa hàn dáadáa nígbà tọ́mọnìyàn tó jẹ́rú ọlọ́run ọba tó bá ti mójútó ìmọ̀ ọlọ́run ọba rẹ̀ lọ́kan ṣoṣo nígbà tí ó bá ti sọ́dọ̀ òdodo nínú sẹ̀mí ayé wa 'allaqa qalbahu bi khaliqihi tọ́mọnìyàn mùmìnì tó tún fi ọkàn rẹ̀ tó fi kọ́ adẹ́dà rẹ̀ tí ṣe Allah wa fawwada jami'a umurihi ilayhi tó sì jọ̀wọ́ gbogbo àlámọ̀rí rẹ̀ sí pé Ọlọ́run bá ní ó mọ̀ bó yanjú ẹ̀. Qala Ibn Qayyim al-Imam Ibn Qayyim sọ pé at-tawhidu yaftahu lil-'abdi baba al-khayri was-sururi wal-ladha pé tawhid ìmọ̀ Ọlọ́run bá lọ́kan ṣoṣo ìmọ̀ sin Ọlọ́run bá lẹ́ni téèyàn ṣorogún pẹ̀lú ẹ̀ yóò máa ṣílẹ̀kùn fún ẹrú gbogbo ilẹ̀kùn dáadáa gbogbo ilẹ̀kùn fọkànbalẹ̀ ìdùnnú wàláàzà àti gbogbo ilẹ̀kùn adùn wàlẹ̀fárọ̀hì ilẹ̀kùn alfara ìdùnnú wàlìbtihaj àti kí ojú èèyàn kí ó máa tàn yànnàyànnà ní ti ìdùnnú wọ́n ní wa sa'adatu yaktamilu iqduha bil ihsani ila al-khaliqi wọ́n ní oríire tá ń sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí kókó rẹ̀ yóò máa lé sí yóò máa pé sí nígbà tí èèyàn bá ń ṣe dáadáa sáwọn ẹ̀dá ma'a mulazamati ta'atillah lẹ́ni tí ó sì dùn ní máa ìmọ̀ tẹ̀lé àṣẹ Ọlọ́run qala Sheikhul Islam wọ́n ní àfáàgbà Sheikhul Islam Ibn Taymiyyah wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn pé was-sa'adatu fi mu'amalatil khalq tàbá ń sọ̀rọ̀ oríire wọ́n ní a máa rí níbi ìmọ̀ ṣe dáadáa pẹ̀lú àwọn ẹ̀dá Ọlọ́run an tu'amilahum lillah tó bá fẹ́ báwọn èèyàn ṣe máa bá wọn ṣe nítorí Ọlọ́run fatarju Allaha fihi jẹ́ni tí ó máa ran kan Ọlọ́run ọba lára wọn wala tarjuhu fillah wọn lára Ọlọ́run wa takhafahu fihim jẹ́ni tí ó máa bẹ̀rù Ọlọ́run ọba lára àwọn ẹ̀dá wala takhafahum fillah wọ́n bẹ̀rù Ọlọ́run nípa wọn ni wọ́n ní wa tuhsina ilayhim
máa ṣe dáadáa sí wọn rajaha thawabillah lẹ́ni tí ó máa ran kẹsàn lọ́dọ̀ Ọlọ́run la li mukafa'atihim má máa ṣe dáadáa sí wọn lẹ́ni tó ń ran kẹsàn lọ́dọ̀ wọn pé ó yẹ ká sẹ̀san yẹ ká sanjọ́ rárá ṣe dáadáa fẹ́ dà ìdá ayé ṣe é fún wọn torí Ọlọ́run watakuffa an zulmihim khawfan min Allah káraró kò níbi kó máa ṣàbòsí sí wọn lẹ́ni tó ń bẹ̀rù Ọlọ́run má máa káraró kò níbi ìṣàbòsí sí wọn nítorí ara wọn fúnra wọn má ṣàbòsí wọn torí Ọlọ́run. Al-Imam Islam Ibn Taymiyyah tó sọ nìyẹn nípa bí yẹn ṣe máa ń soríire látara àwọn ẹ̀dá afáàní wa man dhaqa ta'mal imani nítorí di eléyìí ẹni tó bá ti tọ́ àdùn gbàgbọ́ wò dhaqa halawata sa'ada ó ti tọ́ àdùn oríire ó ti tọ́ wáhùn wa aasha sharaha sadr òun tó wọ́n sì máa ṣìṣẹ̀mí ayé lẹ́ni tí ọkàn rẹ̀ tí yóò máa là lẹ́ni tí yóò ní ìṣípayá ọkàn inú rẹ̀ ó máa dùn sá mutma'innal qalb ọkàn rẹ̀ ó máa balẹ̀ sakil jawari àwọn oríkèéríkè ara rẹ̀ wọ́n wà ní ìrọwọ́rẹsẹ̀ qala Ibn Qayyim wọ́n ní àfáà àgbà Ibn Qayyim sọ́nà ọ̀rọ̀ tí wọ́n pé wa sami'tu Shaykh al-Islam Ibn Taymiyyah yaqul báwọn gbọ́ tí a fọ́ àwọn Ibn Taymiyyah ń sọ pé inna fi dunya jannatan dájúdájú àlìjẹ́nà kan bẹ ní ayé tá a wà yìí man lam yadkhulha la yadkhulu jannatal akhirah ẹni tí ò bá wọ àlìjẹ́nà táyé yẹn kò lè wọ tàlkìyàmà láìláì wa qala li marratan wọ́n ní Ibn Taymiyyah tó sọ fáwọn lẹ́ẹ̀kan pé ma yasna'u a'da'i bi kí láwọn ọ̀tá mi ń dààmú ara wọn sí ń pa mi kí ló dé táwọn ọ̀tá mi tó fi ń dààmú ara wọn nípa mi ana jannati wabustani fi sadri tó sì jẹ́ pé àlìjánná mi àti ọgbà oko gbádùn mi inú gbáàyà mi ló wà ọkàn mi bá ti balẹ̀ tí mò ń ṣe tọlọ́hun tí mò ń tẹ̀lé sunnah Ànábì rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam tí mo sì ń ṣe dáadáa sáwọn èèyàn torí Ọlọ́run tí mo rí fọ̀kànbalẹ̀ tí mo rí ire lára rẹ̀ àlìjẹ́nà mi ti wà láyà mi báwọn ọgbà oko mi ti ń bẹ láyà mi táwọn ọ̀tá mi bá ń pariwo mi lọ́sàn tó ń pariwo mi lálẹ́ tó ń pariwo mi láàárọ̀ àwọn ni wọ́n kóra wọn sí wàhálà ó ní in ruhtu fàyà má ìlà tufariquni ní gbogbo ibi tí n bá gbéṣẹ̀ tí mo ń lọ ìbẹ̀rẹ̀ àlìjẹ́nà mi wà kì í fi mí lẹ̀ ìtàn sọ níbi ni pé ẹ máa ń wá ìfọ̀kànbalẹ̀ láyé tá a wà yìí tó bá ń wá ìdùnnú láyé tá a wà yìí kó múra sí ìmọ̀ tẹ̀lọ́lọ́hun múra sí ìmọ̀ tẹ̀lọ́lọ́hun sì múra sí ìmọ̀ ṣe dáadáa sáwọn èèyàn nítorí Ọlọ́run tó bá fẹ́ ṣe dáadáa sáwọn èèyàn má ṣe dáadáa sáwọn èèyàn nítorí àwọn èèyàn fúnra wọn pé tá a bá kúkú ṣe dáadáa sí wọn ní ìsìn wọ́n máa sọ̀rọ̀ wa ṣe dáadáa sí wọn nítorí Ọlọ́run tó bá ti ṣe dáadáa sáwọn èèyàn nítorí Ọlọ́run ó mọ̀ rí fọ̀kànbalẹ̀ kò wá rí bó ṣe rí ó ṣe tó kò ní bó ṣe rí ó ṣe tó sáwọn èèyàn àwọn èèyàn kò sì tún máa bínú rẹ̀ kò sí àwọn èèyàn bínú rẹ̀ ayé tá a wà yìí ayé káwọn èèyàn máa ṣe kéèta ara wọn ní ẹ ṣe dáadáa sí wọn ẹ ṣe dáadáa sí wọn ó ṣe kéèta rẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá ti múra sí ìbẹ̀rù Ọlọ́run tó sì ṣe dáadáa sáwọn èèyàn yẹn ìyókù lẹ̀ ìfọ̀kànbalẹ̀ tí ẹni ó máa jẹ́ tábàkàtẹ̀ ń pèrè ẹ níbi tábàkàtẹ̀ ń bínú rẹ tábàkàtẹ̀ ń ṣe kéèta rẹ àwọn ni wọ́n ń jóra wọn níná nǹkan kò ní ṣe ọ́ sáré pé o múra sí ìbẹ̀rù Ọlọ́run múra sí ìbẹ̀rù Ọlọ́run ìtò sì gajù níbi ìbẹ̀rù Ọlọ́run ọba ní abala bíi tá à ń sọ yìí ó dání kó mọ́ Ọlọ́run ọba lọ́kan ṣoṣo wọ́n sorogún pẹ̀lú ẹbí tí kò kéré wọn gbogbo à ń di nǹkan à ń fún nǹkan máyà à ń fún nǹkan mápá èyí tó gbòde gan lásìkò tiwa yìí lọ pátì lọ tó bá ń di ìkúdù kan àwọn òṣò kankan torí ayé ó lè rí fọ̀kànbalẹ̀ o kò sì lè sídùn lójú rẹ̀ tó bá ń wá ìdùnnú gbára lọ́lọ́run Ọlọ́run ni kò gbára lé yóò sì tọ́ abúlúwa wa kó jẹ́ kí ohun tó wa kúlù ẹ̀dẹ́dà wọn ṣe wá lẹ́ni tí ó máa wá ìfọ̀kànbalẹ̀ tí ó máa wá ìdùnnú síbi ààyè míì
ju ọ̀dọ̀ rẹ̀ lọ. Sallallahu ala nabina Muhammadin wa alihi wa sahbati ajma'in. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.